ayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ròhìnròhìn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn mi, mo ní ká tó bẹ̀rẹ̀ rìkọ́dí láàárọ̀ yìí kí sáré fi kankan tó yín létí ìròyìn tó ń gbóná fẹlifẹli. Ètò kan wà lórí Ṣòkòtì TV, ètò ìgbẹ́jọ́ òun la pè é, ètò ìgbẹ́jọ́. Kí lètò ìdálé lórí? Tí ẹ bá ní ìṣù láàrin ọkọ àtìyàwó, láàrin bàbá àtọmọ, láàrin ìyá àtọmọ, láàrin ọ̀rẹ́ méjì tí kò ṣeé yanjú, tá a fẹ́ gbé lọ ilé ẹjọ́, tá a fẹ́ gbé lọ police station, ọ̀nà wà tá a lè fi yanjú ẹ̀ láàrin ara wa nítùbí ìnùbí lórí Ṣòkòtì TV. Ẹ jẹ́ ká subscribe kẹ́ ẹ wo ohun tètò ìdálé lórí. Ètò kò sí tó lè le títí tí ò ní dẹ̀rọ̀, kò sí tó lè gbóná títí tí ò ní tútù. Please subscribe to Ṣòkòtì TV. Ẹ gbádùn ara yín. Ètò ìgbẹ́jọ́ òní program, Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run òní presenter. Ẹ gbádùn ara yín, gbà síbẹ̀. My name is Usman Saidu. Like my colleague have earlier said, we are not going to tolerate any sabotage. At this point, it's very necessary for the House of Assembly in Enugu to call for the impeachment process of the governor, because we see it as a sabotage. Let them start the process. They should initiate the process. In fact, it's not Rivers State that is much of concern now, but they should initiate the process with immediate effect to make sure that he's impeached in Enugu State and Ogun State. Thank you. While we admit that anyone, be he a governor, senator, or ordinary Nigerian, has a right to exercise his democratic rights, we know what would happen should we experience a situation where power will return to the North in 2027. As against the orderly rotation agreement, which means that the South will complete its tenure by 2031. Now, some people, unfortunately, from the South, have devised a devious plan not only to destabilize the polity from the South, but to truncate the re-election of President Bola Ahmed Tinubu, GCFR. They have refused to mind that power rotation has helped reduce regional tension since 1999. A respected rotational balance preserves national cohesion. Abrupt disruption of zoning could revive distrust between regions, while political stability is necessary for economic recovery and security reforms. In a replay of the script of what happened in the run-up to the 2015 election, these enemies of President Tinubu and Nigeria want to use the Progressive Governors Forum to launch their assault on our democracy. If you recall, the problem President Jonathan encountered that cost him the presidency started with the division of the Governors Forum, headed by the then governor of Rivers State, Right Honorable Rotimi Amechi. History has repeatedly shown that ruling parties are not destroyed from the outside. They are usually destroyed from the inside. From the inside. When political actors decide to lose their unity. Because these renegades could not break and manipulate Governor Hope Uzodinma of Imo State, who is the current chairman of the Progressive Governors Forum. They went for a soft target in the person of Governor Dapo Abiodun of Ogun State.
to set in motion a machinery to stop the re-election of President Bola Ahmed Tinubu. Just like Brutus struck at a critical time in the reign of Julius Caesar, Abiodun chose the very day progressive governors, accompanied Vice President Kashim Shettima, to submit the re-election forms of President Tinubu to strike. Governor Abiodun not only recruited another soft target in person of Peter Mba, governor of Enugu State, to work against his own brother. They found willing tools in a few of the governors. They hastily announced the removal of Governor Hope Uzodinma, since they saw him as an impediment to their perfidious plot. But thank God that the majority of governors rallied around their chairman to put down that insurrection. We are also happy that the majority of these governors are from the northern part of this country, which is a confirmation that the North, that we want to honor the rotation agreement by ensuring that President Bola Ahmed Tinubu complete his 2 terms before power reverts to the North in 2031. Thank and God bless. Gentlemen of the press, intelligence available to us indicates that they want to destabilize the Progressive Governors Forum as a prelude to destroying the party from within. They are now the moles within APC who want to work against Mr. President due to one grievance or the other. In short, they want to play Nyesom Wike by weakening the internal mechanism of APC, the way Wike did against PDP. We can't say we don't know what Dapo Abiodun and Peter Mba want. They want to start the destabilization of APC by creating division among APC governors. They know that the APC governors are the strength of the party and therefore the vehicle to achieve seamless re-election of President Bola Ahmed Tinubu. By aiming and causing troubles among the governors, Dapo Abiodun and Peter Mba, and all those involved in the sinister plan to derail the Progressive Governors Forum, have declared an open war against President Bola Ahmed Tinubu. However, we shall not sit idly and watch them achieve their sinister goal. That is why we have convened this press conference to warn them to desist from these plots. We are giving them 48 hours, just 48 hours, 2 days, to apologize to President Bola Ahmed Tinubu, GCFR, our dear president, to also apologize to the Progressive Governors Forum and its chairman, in person of Senator Hope Uzodinma, CON, and the APC for this ill-advised, aborted palace coup, failure of which we shall mobilize Nigerian youths against them. No governor, no political bloc, and no interest group should place personal calculations above the collective stability of the APC and the democratic mandate freely given by Nigerians. We thank you for coming, and may God continue to bless the Federal Republic of Nigeria. My fellow citizens, Mohammed Saad, Dapo Abiodun issue is not meeting, we are not getting it by surprise. However, we will all recall that there's a lingering crisis between Dapo Abiodun and Asiwaju before 2023 election, where he pointed at him and mentioned him as LA in Ogun State. And from that, he had harbored that, and now they have used him as a soft target to be able to cause problem to penetrate Asiwaju's re-election in 2027. Dapo Abiodun issue is not meeting, we are not getting it by surprise. However, we will all recall that there's a lingering crisis between Dapo Abiodun and Asiwaju before 2023 election, where he pointed at him and mentioned him as LA in Ogun State.
And from that, he had happened. ẹ ṣe orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fọ́mẹ́ni agbọ́ o. Mo níṣẹ́ àní tí n bá fi eyín mi yìí gé obì fún yín ẹ mọ́ jẹ́, tí n bá fi sọ̀rọ̀ fún yín ẹ yiri ẹ̀ wò dáadáa o. Gbogbo yín lẹ mọ̀ pé mi ò ní rẹ́kọ̀dù gidi pẹ̀lú Dàpọ̀ Abíọ́dún. Ẹ mọ̀ pé mi ò ní rẹ́kọ̀dù gidi pẹ̀lú Dàpọ̀ Abíọ́dún. Àwọn nǹkan kan wà táwa ti ń fura sí tẹ́lẹ̀, ṣùgbọ́n èmi ni mò ń sọ ọ̀rọ̀, mò ń ṣàwọ́ akọ́nà ọ̀rọ̀ Yorùbá so pọ̀. Kò tó wá níjẹ́ mi ni máa tú ní ó jẹ́ kí n ti sọ̀rọ̀ dé àwọn ibẹ̀ yẹn tipẹ́. Kì í ṣe pé Gọ́fúnà Abíọ́dún ṣe bẹ̀rẹ̀ rárá o, kì í ṣe pé ṣe bẹ̀rẹ̀. Now bá a bá tún wò dáadáa ń sìn, ẹ mọ̀ wípé ó ti wà lórí, ó sì wà lórí gọ́fúnà báyìí. Ó fẹ́ lè ní kí wọ́n máa lọ pààyàn lórí pé ó fẹ́ ṣe sínétọ̀. Ó ti kú lórí ọ̀kan o, ó ti ń pète òmíì. Gbénga Daniel tó ti kú lórí gọ́fúnà láti jọ́ yìí, ọ̀dọ̀ tiẹ̀ òun ni wọ́n fẹ́ kí wọ́n lé kúò, kí wọ́n fìwọ́ síbẹ̀. Because ẹ ti ní tágẹ́ẹ̀tì yín lọ́jọ́ iwájú tọ́lọ́run ní fún yín ṣe láéláé. Bó tilẹ̀ jẹ́ pé Gbénga Daniel náà, tí ó bá jẹ́ pé ìgbà tí wọ́n náà wà ní gómìnà ní ibẹ̀ yẹn tọ́ sí ẹ, tàbí tó jẹ́ pé constituency ẹ ní ibẹ̀ yẹn, tẹ́nìkan ti wà lórí ipò yẹn tẹ́lẹ̀, ìwọ náà fight ẹ̀ pẹ̀lú power of incumbency. Ibi tó ti yẹ kọ́lọ́run bá ti power of incumbency tẹ́lẹ̀ ló lè wà lórí, tó yẹ kọ́lọ́run bàjẹ́, kọ́lọ́run dáná sọ nìyẹn. Àwọn olóṣèlú gọ̀ débi pé nítorí pé ẹni yẹn ló lówó lọ́wọ́, òun ni ó sì ń control owó state yẹn, ẹ wà ní ẹni kankan ò gbọ́dọ̀ bá dùn kankan. Àwa náà inú wọn máa dùn, àwa tó fẹ́ jọba yẹn lé lórí, inú wọn máa dùn, a máa fòkè, ìyẹn wa náà fẹ́ lò. Àìlè dá ọpọlọ rò. Tó bá ṣe pé a lè dá ọpọlọ rò ni, a mọ̀ wípé okay, sẹ́ni yẹn ṣe dáadáa as gọ́fúnà yìí ní. Ẹlẹ́kejì, kí ló tó náà lè sinmi bí ọdún mẹ́rin bí ó bá tiẹ̀ tó padà sí sínétọ̀? Kí ló tó náà lè sinmi ọdún mẹ́rin? Ó ṣẹ̀ṣẹ̀ lo ọdún mẹ́jọ, tí ìlú ọdún mẹ́jọ pé o ti ń fight another ọdún mẹ́rin, o fight ẹ̀bí kórí ó kù lọ́rùn. Ṣùgbọ́n àwọn tó ti sodo sí mi lọ́wọ́ tẹ́lẹ̀, mo sọ fún yín pé àwọn àgbààgbà olóṣèlú máa ń pè mí, tá máa ń sọ̀rọ̀ fún mi gan. Tí kò dẹ̀ gbogbo wọn ni mo dẹ̀ promise pé kò sẹ́ni tí ó gbọ́ ń ta pé yẹn lẹ sọ. Even ọ̀rọ̀ míì tí wọ́n bá sọ fún mi, mo máa ń mọ bí mo ṣe máa ń sọ tí wọ́n fi lè rò pé lágbájá ló máa sọ, torí wọ́n á sọ pé wọ́n á jẹ́ pé lágbájá ló sọ ni ó yẹ kó sọ eléyìí mọ̀. So táwa bá ń sọ̀rọ̀ fún yín, orí wa ò kú o. Èmi ò lóyè jẹ o. Mi lé chairman local government, mi ò lé councillor, mi ò lé anything. Mi ò lé anything. Wàláì tó bá jẹ́ pé mò ń lé anything, mo mọ bí mo ṣe lè rìn. Ṣé bí wọ́n wá certificate secondary school fún àwọn ọmọ mi tí ò ti ẹ̀ka primary 6 ìdánilòsè. Wọ́n ní loyalty should be 100% or not at all. Ìwọ tó bá ti jẹ́ pé o lóyà sí wọn, kódà wọ́n bá ọ débi pé wọ́n wá débi pé certificate pé o lọ yunifásitì wọ́n lè rí fún ọ. Wọ́n lè rí fún ẹ. Táwọn olóṣèlú yẹn bá rẹ́dì láti ṣe òjòrò wọn. Òjòrò ìṣirè àwa náà fi ń pa lára, àwa kì í dẹ̀ mọ̀. Nítorí pé okay, ní tèmi máa fi ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ò lè ṣe ni wípé okay, tí n bá ń ṣe chairman local government kan sìn lóríṣèlú, mi ò kájú primary 6 lọ. Gbogbo ohun tí wọ́n kọ́ àwọn tí wọ́n ka secondary school pátápátá kò sí lọ́pọlọ mi, àfi tí máa máa béèrè lọ́wọ́ ẹlòmíì. So túmọ̀ sí pé àwọn ẹlòmíì ni ó mọ̀ ṣèjọba.
tó túmọ̀ sí pé àwọn tájọ máa pínwó yín náà nìyẹn bọ́ a lè gbọ́n tá a bá lè gbọ́n a fi òpin sí kí incumbent governor sọ pé dandan òun ò ní drop out rárá ẹni tó ṣẹ̀ṣẹ̀ ẹni tó ru erin lórí tí wọ́n ń fẹsẹ̀ wá ìsà rẹ̀ ìwọ ló ń ṣe gọ́fúnà lọ́wọ́ gbogbo owó state yẹn pátá ọwọ́ ẹni ọrùn ẹni tọ́wọ́ wọ̀ ló lè jẹ́ mẹ́rin tọ́wọ́ wọ̀ ló lè fi jíṣẹ́ tọ́wọ́ wọ̀ ló lè fi ṣiṣẹ́ a tún wá fọ́ọ̀sì ẹ̀ pé dandan òun ló gbọ́dọ̀ gba tíkẹ́ẹ̀tì nítorí pé ó lè ní àwa náà ó lè ní wá àti mọ̀ pé òun ò lè ná owó gọ́fúmẹ̀ntì síbẹ̀ owó gọ́fúmẹ̀ntì ló dùn ún ná sí orí òṣèlú gbogbo yẹn kọ́ ni ó dàbí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tọ́jú pé most of the time owó ara ẹ̀ ló ná tọ́jú pé most of the time owó ara rẹ̀ ló ná so ibi tá a wá bá délé nìyí òun náà lè ti rí ṣe mọ̀ pé fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ fídíò tí mo fi wọ́nu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìyẹn pé gbogbo àwọn tí a ti rí bí ọ̀tá kó tó di pọ́wọ́ wọn ó kanra wọn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dáríjì àwọn èèyàn kan aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Káyọ̀dé Fáyẹmí àbí kí náà ń pè tí Èkìtì state ẹ dáríjì gbogbo alamọ̀pọ̀ ṣàìdá sí yín lórí ambition yín ẹ dáríjì gọ́fúnà Fáṣọlá former governor Fáṣọlá bàbá ẹ dáríjì gbogbo wọn gbọ́ kíkú òjò ni wọ́n dami agbádá nù òjò wá ṣe tán kò rọ̀ mọ́ ẹ ti fi ya ọdún mẹ́rin yìí jẹ wọ́n torí gbogbo alamọ̀ pé ọlọ́pọlọ gidi ni wọ́n ní ọpọlọ gan kò sí ministerial appointment tẹ́ fún wọn tí ó mẹ́hẹ̀ àmọ́ wọn èyí náà dẹ̀ mọ̀ bí tẹ́ lè lò wọ́n sí tí wọ́n ó sì ṣẹ́yìn dójú àmì ẹ mọ̀ kò sí tó stop Rájí Fáṣọlá láti ṣe Attorney General of Federation kò sí tó stop ẹ̀ mo dẹ̀ ń pẹ́ máa fún lọ́wọ́ kan ní ká ní kò sí kọ́nù kọ́họ lọ́rọ̀ wọn but bàbá mo ní kẹ́ ẹ gbà pé kọ́nù kọ́họ yẹn ti tán kẹ́ ẹ fa àwọn ọmọ yín mọ́ra tí ìgbésẹ̀ kan bá wà lórí pé wọn ó parí ìjà Arẹ́gbẹ́ṣọlá àti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu báyìí kò lè pé 24 hours tí wọ́n fi rí ṣe toró ti rẹ̀ jà wàláhì ó ti rẹ̀ jà ó ti rẹ̀ Arẹ́gbẹ́ ó dẹ̀ ti yẹ kó yẹ rẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà torí ọdún mẹ́rin in fact mo mọ̀ pé Arẹ́gbẹ́ ó choose nǹkan tó bá fẹ́ from aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ọdún mẹ́rin ọ̀nà ti waste àwọn lọ́wọ́ adé tí ń lọ jíjó kinní kan níwájú àwọn ẹ̀ta hóró kan tí wọ́n kọ̀ra wọ́n jẹ́ tí wọ́n máa lùlù tí wọ́n máa jó fún wọn wọ́n máa kọ́ ní òwe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dáríjì gbogbo àwọn yẹn bí ò bá sí ikú ilé tó dé ò lè pa ní èmi ń pariwo aṣíwájú mò ń pariwo fún yín o gbogbo àwa tẹ́ bá rí pa ń pariwo báyìí ẹ má rò pé fẹ́ yín nìkan la ní àwa kan wà tá nífẹ̀ẹ́ yín wọ́n gbogbo èèyàn mọ̀ pé mi nífẹ̀ẹ́ yín torí mo ti wà lórí ọ̀rọ̀ yín kí ẹ tí ìgbà tíkẹ́ẹ̀tì tí mo ti ń bá àwọn èèyàn pọ̀ lórí ọ̀rọ̀ yín mo dẹ̀ mọ̀ ń tójú mi rí lórí pé mo ń bá yín pọ̀ nítorí mo wà ní Yorùbá nation gbà yẹn mo mọ̀ ń tójú mi rí mo mọ̀ àwọn èèyàn tó wọ́n follow mi mo mọ̀ iye 1000 àwọn èèyàn tó wọ́n follow mi nítorí pé wọ́n rí mi bíi pé mo ti lọ gbowó tí n bá dẹ̀ gba 10 kọ́bọ̀ lọ́wọ́ yín rí kí ẹlẹ́dàá gbogbo àwọn èèyàn yẹn kó jẹ mí níyà n bá gba 10 kọ́bọ̀ lọ́wọ́ yín lórí election yìí ni o mo ti sọ fáwọn èèyàn mo ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ti gbowó lọ́wọ́ yín rí nígbà tẹ́ ẹ̀ ń ṣe gómìnà èkejì kì í ṣowó kankan bí òṣòwò ẹ lọ bá wa ṣe àwọn nǹkan báyìí but tí àwa ọba ní opportunity sí ẹlòmíì náà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ gbé fún wa ń gbà yẹn fún so ṣùgbọ́n lẹ́nu ìgbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ pé mo fẹ́ mọ campaign mo fẹ́ ṣe president títí kó tó di títí táfìtì kò tẹ́ fi rí tíkẹ́ẹ̀tì gbà yẹn títí di èní mi jẹ́ 1 naira látara yín ẹnìkan kan ò tí fún mi 50 naira kó sọ pé nítorí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn tó ń fún mi wọ́n ń fún mi on merit pé ẹni yìí ń ṣe dáadáa ẹni yìí ń ṣokùn mọ̀lẹ́bí pọ̀ mọ́ra wọn kò fẹ́ kókó mọ̀lẹ́bí ó já làwọn tó ń ṣe sí ń ṣe therefore mo ń sọ̀rọ̀ ọrú àwọn yẹn fún yín ṣé ń sìn báyìí
ẹlẹ́ẹ̀ṣẹ̀ concession ní kí náà ń porúkọ ẹ̀ senatorial district yẹ ẹni ẹlẹ́ni tó ti wà nílé ti pẹ́ instead kẹfì ilẹ̀ àwọn kan sì wà ní Federal House of Assembly tí wọ́n ti lo ẹ̀márùn ẹ̀mẹ́fà o wọn pa wọn o wọ́n sì tọ̀ ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ o so ṣé torí pé Dàpọ̀ Abíọ́dún ló kówó state lọ́wọ́ kẹ́ ẹ lè rówó ná kó lè sponsor ẹgbẹ́ APC nìkan lẹ́sẹ̀ fẹ́ fi ẹ̀tọ́ ẹlòmíì dún tó fi jẹ́ pé Dàpọ̀ Abíọ́dún yẹn nìkan náà ló ohun tó wà lórí oyè sí náà ló tún gbọ́dọ̀ wà lórí oyè nígbà tó bá kó mẹ́ta ẹ̀yin èèyàn ẹ̀ẹ́dẹ̀ ro tọ́lọ́run ẹ dákun kí ni Dàpọ̀ Abíọ́dún wà torí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ níṣẹ́ ṣe bẹ́ẹ̀ ebi sẹ́kàn lẹ́yìn ṣe kẹ́ ẹ tó débi òṣèlú orúkọ tẹ́ ẹ fẹ́ jẹ́ ṣe bẹ́ẹ̀ ti jẹ́ ẹ̀ẹ́dẹ̀ tí ìdarúgbó débi pé bóyá in the nearest 4 to 8 years ẹ̀ tún lè padà sí sínéètì àwọn èèyàn máa ń rìtáyà síbẹ̀ ni kò sí nǹkan tó sọ wípé ẹ̀ lè padà síbẹ̀ kí ló wá ń kan yín lójú tó fi jẹ́ wípé ambition tọmọ ọlọ́mọ yẹn lẹ́wà after níbi tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin fẹ́ kúrò níbi tẹ́ ẹ wà ẹ wá fẹ́ lé ẹnìkan kúrò níbi tó ń wà kẹ́yìn tó lè rí ibi dé sí ẹ mọ̀ pé gbogbo nǹkan wà lọ́wọ́ Ọlọ́run gbogbo ilé ayé yìí la wà nígbà tí ẹnìkan ti gba tíkẹ́ẹ̀tì kí náà ń porúkọ ẹ̀ Kogi State bóyá Audu àbí kí lórúkọ wọn mi rántí wọ́n contest the election wọ́n dẹ̀ kú wọ́n contest wọ́n win wọ́n dẹ̀ rí kíní yẹn sí mi ò rókúrò anybody o mo kàn ń fi ṣe àlàyé pé kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣẹ̀dá àwa kọ́ lọ ní ẹ̀mí wa àwa kọ́ là ń control ẹ̀ fúnra ara wa àsìkò tọ́lọ́run lòun máa gbà ló máa gbà gbogbo téèyàn bá rí kọ́ máa dù èèyàn bá mọ̀ du president Amẹ́ríkà àti ti Russia àpapọ̀ bóyá méjèèjì ọwọ́ adẹ́yọ kan òun kó máa dù tọ́lọ́ máa ṣe tán tí yóò mú lọ ní adìẹ Ọlọ́run ní gbogbo wa ìlú ẹni tó bá fẹ́ lù pàpà kò sí tó lè ṣe sí ẹ̀ lè rí nǹkan kan ṣe sí yẹn. So ni mo fi sọ pé tí mo bá ń sọ̀rọ̀ ẹ máa yiri ẹ̀ wò wákàtí mélòó ni mo sọ̀rọ̀ yẹn sẹ́yìn sí tí mò ń wọ́nu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ tún wọ́ lórí ọ̀rọ̀ àwọn oníkọ̀nsẹ́ńsọ́ṣìp táwọn bá ti lè rí yanjú láàrin ara wọn ẹ̀yin ẹ má dá sí i bá a bá lè jáwé lórí àṣẹwélé ẹnìkan kì í tún kó torí ẹ̀ bàbá ẹ fọ̀yọ́ state lẹ̀ ẹ fi Ọ̀yọ́ state lẹ̀ ẹ jẹ́ káwọn governorship aspirant yẹ ẹ jẹ́ kí wọ́n meet ara wọn tí wọ́n bá lè gba consensus láàrin ara wọn káwọn party chieftain ń pè wọ́n papọ̀ bó bá ṣe é ṣe ẹyẹ̀yẹ̀ wá láti Àbújá kán pè wọ́n papọ̀ kán jọ jókòó kán bá wọn sọ̀rọ̀ tí gbogbo àgbà láti step down fúnra wa ẹ bá wọn sọ tẹ́ bá lè dùn àwọn sọ gbogbo ọ̀dọ́ àdákùn ti mọ̀ pé àwọn bíi 5 àbí 6 tán wà ní orí ìrẹsì yẹn kí ẹyọ ẹnìkan náà ni ó sá wọlé ẹyọ ẹnìkan lásà lò APC ò sáà ní lo gómìnà méjì nítorí pé bóyá àwọn ni wọ́n ń ṣèjọba lókè ẹyọ kan náà la máa lò so wáyé tí gbogbo wa òkúkú nílè bára wa sọ̀rọ̀ káwò kí kálukú wo chance ẹ̀ àwọn kan lè wo chance wọn pé jẹ́ kí n gbọ́rọ̀ sí wọn lẹ́nu after all mo mọ̀ pé kò lè easy fún mi láti gba kìnní yẹn lẹ́ẹ̀kan yìí so irú àwọn yẹn tá a bá gba búrẹ́dì lọ́wọ́ ọmọ kékeré àáfọ̀gẹ̀dẹ̀ tán jẹ so irú àwọn yẹn ẹ̀yin lẹ wà ń federal gbogbo nǹkan lẹ lè promise irú àwọn yẹn tí Ọlọ́run ó dẹ̀ gbàkóso tí ọwọ́ wọn ó fi wà lápapọ̀ ẹ má tún jẹ́ alùsí Ọ̀yọ́ state fún another political party èmi ara yín ni mi ò bọ̀ tí mi ò ń ṣe ẹni tó fẹ́ dùpò láàrin yín o alámòjútó mo jẹ́ kó má bàjẹ́ torí pé ẹni tí mo bá sowọ́ pọ̀ pẹ̀lú ẹ̀
tá a sìn lórí oyè ẹnu mi ò gbà tí ò bá ṣe dáadáa láti sọ pé ò ṣe dáadáa nítorí sọ pé ó ṣe fún akọ́ lòun ṣe yìí nǹkan báyìí ló promise wá ńgbà tó débẹ̀ tó fẹ́ lọ. òun náà ò ní lẹ́nu ọ̀rọ̀ tó rọ́ mọ̀ pé lóòótọ́ mo pàdé àwọn tó sìn débi tó ń wà yẹn. so ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá mo mọ̀ bẹ́yìn ẹ mọ̀ jẹ́ ká fura àìfura pánsá lójú ọjà náà àjà òfura ló ṣe jìn òun lé tó bá kọ̀ tí òfura ó lé òkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ fọwọ́ mú erin tẹ́ ẹ gbé lérí ẹ mọ̀tàn dúró máa fẹsẹ̀ wá ihò rẹ̀ Ọlọ́run ti ṣe ibi tẹ́nu yín ti ká wọn gbogbo wọn ti gbà hands down kò sẹ́nìkan tí ẹ yọ ẹnìkan tí ó bá jẹ́ èèyàn mẹ́wàá ni tẹ́ yọ ẹnìkan bá lóun ò gbà kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe sí constitution ìlú orílẹ̀-èdè fàyè gbà pé kẹ́ ẹ mọ́ dán kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ rẹ̀ ni kọ́là kan jẹ́ 20 kí gbogbo 19 gbà kọ́ kẹyọ kan tó sọ pé òun ò gbà ẹ ṣe democratically ni ẹ ṣe democratically ni so therefore Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn gómìnà kan tó wà tí máa tú àṣírí ẹ̀ tẹ́ bá rí pé mò ń bú àwọn gómìnà kan púpọ̀ gómìnà ẹyọ kan ni mò ń bú tó jẹ́ pé nǹkan ẹyọ kan ló ń dùn mí lórí ẹ̀ gọ́fúnà Ọ̀ṣun wàláì nǹkan ẹyọ kan ọ̀rọ̀ tí amúgbó tó wà níwò yẹn Ẹ̀mí Àwò ọ̀rọ̀ tí ẹni mò ń bínú sí gómìnà yẹn sí torí gbogbo ìgbà tí mò ń lọ sọ́sùn wọ́n ń ròyìn ẹ̀ lọ́tọ̀ wọ́n ń ròyìn ẹ̀ lọ́sí ìǹdẹ̀ bá gbé Ọ̀ṣun tó bá lára ọ̀rọ̀ àwọn èwo ni òkú àìsàn òkú àìwo tèmi wọ́n sọ̀rọ̀ ẹ̀ ok lórí íńtánẹ́ẹ̀tì lónìí mo tún rí ọmọbìnrin kan tó wà ní civil servant ẹgbọ́n tọmọbìnrin yẹn sọ ní ìfẹ́ máa lò lórí fídíò yìí ẹgbọ́n tọmọbìnrin yẹn sọ so bí irú ọmọbìnrin yẹn bá lè sọ irú nǹkan tó sọ yẹ ọ̀pọ̀lọpọ̀ irú wọn náà wà bẹ́ẹ̀ rẹpẹtẹ àti pé gbogbo ìgbà tèmi ń lọ sí Ọ̀ṣun èmi ò gbọ́ kí wọ́n sọ̀rọ̀ gómìnà Ọ̀ṣun láì dáa o ṣé ẹ mọ̀ pé mi ń sọmọ PDP mi ilé ìsọmọ àkọọdù tí wọ́n padà lọ ń sìn mi sọmọ pátì kankan nu méjèèjì o àmọ́ nígbà àtọ́rí yẹn ní sọpọ tí ṣe ń sọpọ́tì ẹ̀ ìdẹ́gba sísì lọ́wọ́ wọn rí gbogbo yín náà lè dẹ̀ mọ gbogbo ìbú tí mo bú wọn ìbú gbẹnu ẹ̀sọ́ nǹkan tí bá sọ pé mo bú yàn ìbú gbẹnu ẹ̀sọ́ nǹkan ìbú kí n kọ̀ndẹ́mù pé ẹsẹ̀ máa ṣe nǹkan báyìí ni mo ń sọ so òun nìkan ni ẹni tí mo ti yọ ẹnu sí rí tó jẹ́ wípé yíyọ ẹnu sí mi kò kọjá pé àwọn nǹkan kan tó ṣe tí ò dáa àwọn kan wà tó jẹ́ pé ó sì tún kú o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó tún kù nínú àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó ń gbàbọ̀dẹ̀ fún yín lọ́wọ́ báyìí ṣùgbọ́n àṣírí ẹni yẹn náà ó tún tú tẹ́yìn bá jáwọ́ lórí nǹkan tí mo ní ẹ jáwọ́ lórí dictation ẹ má dictate fáwọn yòókù mọ́ ẹ jẹ́ kí kálukú lọ dá agbára ẹ̀ wò nígbà tèmi àti èèyàn bá jọ contest tèmi náà rí i pé free and fair ó là mí ojú ọmọ tìmí láti sọ pé mo fẹ́ kó òun ẹgbẹ́ yẹn torí mo mọ̀ pé tó bá ti là mí yẹn àwọn pátì alálera lèmi wọ́n máa bẹ̀ mí ni pé àìjọ ẹja sowọ́pọ̀ ṣùgbọ́n bá jẹ́ yìí náà lẹ́ win ni gbogbo àgbárùkù tì yín ni n tó kù yẹn so kò sí ìtìjú kan ń bẹ̀ àwọn ni wọ́n máa bẹ̀ wá bẹ̀ àwa tá a bá fìdí rẹmi despite the fact pé àwa náà mọ̀ pé a fìdí rẹmi ni free and fair náà ṣe a ní ẹ ṣe ní open primary ẹ jẹ́ kí kálukú ọ̀lọ́ tò sẹ́yìn candidate kọ̀ọ̀kan ẹ wá kà wọ́n tán tá a bá bẹ̀rẹ̀ láàárọ̀ títí aago mẹ́rin wọ́n ti sí aago mẹ́rin sáwọn wọ́n ti parí ẹ̀ nígbà tó yẹ pé gbogbo wọ́ọ̀dù wọ́n ti ṣe gbogbo wọ́ọ̀dù wọ́n ti ṣe ọ̀tán ó pọ̀ jù kò lè take wọn more than 5 hours nígbà àwọn party member nìkan ni so mo rọ ẹ wo ẹ̀yin yẹn má bínú pọ̀rọ̀ olóṣèlú ni mò ń sọ sìn nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́ ó ní bá a ṣe tún ṣe ibi tá a bá fẹ́ gbin igi ọgbọ́n sí gbogbo igi àbámọ̀ tó bá wà ń bẹ̀ èèyàn á kọ́kọ́ fàtú náà tẹ́ ẹ̀ bá fàtú ẹ̀ kàn ń ṣe wàhálà lórí irọ́ ni tá a bá fẹ́ kí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ó dára mo sì ń sọ fún yín pé a gba òmìnira mo máa ń sọ pé mi ì ní sọ jù bẹ́ẹ̀ lọ and very soon ó wá ṣeé ṣe kó jẹ́ pé
regional system ni yóò padà wáyé. Ẹ dákun torí Ọlọ́run, ṣé àti máa ṣe regional system díẹ̀díẹ̀ báyìí? Gbogbo ń tá síwájú ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ibi tó ti wà nìkan ni wọn ò rìpíìtì ẹ̀. Gbogbo ibi tí ò sí wọn ṣe é síbẹ̀. Ṣé bọ́ọ̀ náà tó ṣe ń regionalize nǹkan bẹ́ẹ̀ lọ? Ẹ dákun bọ́ọ̀ náà tó ṣe gbogbo tí ò sí ní east wọ́n ti ń wà ńbẹ̀. Tí ò sí ní east tó wà north ó ti wà ní east sí. Tí ò sí ní west tó wà ní north ó ti wà ní west sí. Wọ́n sì ń fa okay local government autonomy ó ti dúró aṣíwájú láti lọ kóòtù. Ìyẹn ti dúró nísìnyí báyìí. Aṣíwájú ti ní kí kálukú ó generate iná tí ó máa lò ní state ẹ̀. Ìyẹn náà ti wà bẹ́ẹ̀ wọ́n tó ń fà yẹn lọ́wọ́ báyìí. So ẹ wá sọ okay kí ni ẹ sọ fún mi kí ló kù tá a fi gba regionalization yẹn? Kí ló dé tá a ní mú ọdún mẹ́rin yòókù mọ́ra instead tí yóò fi jẹ́ pé ọdún mẹ́rin yìí àwọn ọmọ Fúlàní ọmọ ṣe wá báṣubàṣu tá a sì ń rí àwọn kọ̀ọ̀kan nínú wọn àtàwọn ọmọ àwọn rí Haúsá gidi tí wọ́n sì ń wà lẹ́yìn wa pé àwọn gbà pé ọdún mẹ́jọ ní South kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó parí ọdún mẹ́rin yòókù. Táwọn bá ń lè sọ fún wa sẹ́nu àwa ló ti yẹ kán máa gbọ́ wípé Aṣíwájú ò ní wọlé ẹ̀kejì. Àfáà tó bá níyàn ó mú ọmọ rẹ̀ náà ò ní jẹ tíra. Kí náà ń porúkọ ẹ̀ pásítọ̀ tó bá níyàn ó mú ọmọ rẹ̀ ò ní jẹ Bíbélì. Babaláwo tó bá níyàn ó mú ọmọ rẹ̀ ò ní kọ́ pẹ̀lẹ̀ jẹ. So ẹ̀yin tó fẹ́ kíkí ní ọ̀gágun jù ẹ jẹ́ kí n rọra dá dúró báyìí. Tí n bá ń bá yín sọ torí Ọlọ́run ẹ máa jèrè ẹ̀ wò. Àṣírí gómìnà mi ò tàn tú láìpẹ́ láì jìnnà yìí. Láìpẹ́ láì jìnnà yìí. Ṣé wàá rí pé ọ̀rọ̀ tí mo sọ wípé ẹ má jẹ́ kọ́wọ́ àwọn ọ̀tá ó tó ra wọn. Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ tó ti jẹ́ ọ̀tá tẹ́lẹ̀ tí wọ́n ti jìyà pé wọ́n ṣọ̀tá. Ẹ fà wọ́n mọ́ra Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ sọ wọ́n dọ̀rẹ́ against àwọn alátakò yìí. So tó yẹ kí wọ́n máa mú ọmọ yín lára ni. Ìgbà wọn yọ chairman governors forum Aṣíwájú ẹ̀yin náà máa rí bí ẹni pé wọ́n help yín ni wọ́n ó fi hàn yín. Ṣé bẹ́yìn náà ti rí ẹ ti bẹ́ẹ̀ ti rí dísìn tẹ́fi ṣe ń tẹ́ ṣe báyìí? Ẹ ti rí náà. Ẹ ti rí dísìn tẹ́fi gbé chairman governors forum fẹ́ tí wọ́n gbé fún. Àfi tó bá jẹ́ pé gbogbo tí wọ́n sọ tí mò ń pè lálẹ́ jẹ́ dílé tó wà lálẹ́ jẹ́ dílé dì sí yìí àfi tó bá jẹ́ pé irọ́ ló kù. Tó bá dẹ̀ irọ́ kí gómìnà Dàpọ̀ Abíọ́dún kò náà jáde. In fact àwọn yẹn sọ fún wọn pé àwọn fún ní 48 hours láti apologize. Bó tí ò bá rí bẹ́ẹ̀ náà ẹ jáde kẹ́ ẹ sọ pé kò rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti lè apologize tẹ́ ẹ rẹ̀ jáde kí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ má tanra yín o. Ẹ ti parẹ́ mọ́ òṣèlú rà nìyẹn o. Ẹ má tanra yín o. Consensus kankan ò ní sí lógún mọ́ kò sí nǹkan tí jẹ́ consensus lógún o. Consensus sí lógún mọ́ báyìí. Consensus kankan ò sí lógún mọ́ báyìí. Torí tẹ́ ẹ bá ṣọ́ra àwọn tẹ́ ẹ jádànù tí wọ́n fara mọ́ yẹn wọ́n lọ kóòtù. Tẹ́ mú pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà kan wà tó jẹ́ pé tó bá ti já ní primary wàá sáré lọ sí political party míì ṣe mọ̀ pé election guideline kò fara mọ́ yẹn mọ́. So automatically tẹ́ ẹ bá fi lè ṣe primary bí kan tó wá bínú tó kúrò ń bẹ̀ tàbí ṣe primary wọ́n kàn gbé fẹ́ nìkan tí wọ́n wá bínú tí ò tẹ́ ẹ lọ́rùn o ò lè kó pàtì ẹ̀ ọba kó pàtì ẹ̀ ó sinmi ọdún mẹ́rin tí ń bọ̀ yẹn ni. Ó sinmi ẹni kò tó lè wá another party kò tó lè wà jẹníwù kí jẹníwù tí lè tó hàn lára rẹ pé yes ó ti lè dìbò nù wa ó ti lè contest láàrin wa. So Aṣíwájú ẹ lajú dáadáa gbogbo ìgbà ní mọ̀ pé tó bá tajú sí tó bá kọjú sí yín ẹ̀ta tó bá kọ̀yìn sí yín ẹ̀jẹ̀ lọ́fà tó bá kẹ̀yìn nìkan ẹ tẹ́rọ ara yín pa o ẹ tún èrò ara yín pa o ọgbọ́n tá a fi kọ́lé tó rú gẹ́gẹ́ kò tí ì tẹ́ ìsun bẹ̀ lásán falala o. Aṣíwájú ẹ jẹ́ kó orúkọ yín ó wà nínú gold bí ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe wà ń bẹ̀.
ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ o, ẹni tó bá forí tì dópin là á gbàlà o. Ẹ mọ́ ti torí pé ẹ fẹ́ fa àwọn kan, àwọn tẹ́ ẹ bá rí pé ẹ fẹ́ fa ẹ̀rí fa, ẹ tètè fi ilẹ̀ o. Ẹ má jẹ́ ó jẹ́ pé àwọn yẹn làwọn èèyàn ó fi máa create hatred sí yín o. Ọlọ́run ní báyọ̀ yín jẹ́ o. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ má bínú pọ́rọ̀ òṣèlú mọ̀ sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀rọ̀ kí nǹkan mọ́ bàjẹ́ lọ́jọ́ iwájú ni. Wọ́n tábà fẹ́ kọ́ bàjẹ́ oníbà tí wọ́n ṣe. So mo kí gbogbo yín pé ojú ò fẹ́ra kú.